Africa Content TV. Àwọn tó lọ sókè wà bẹ́ẹ̀. Ìbàdàn tàtà mágàjí tuntun ti lé láti lókè lábọ́nbàdà ọlọ́run ní orí bẹ́ẹ̀ wọ́n wà láwùjọ wa mágàjí àwọn ọ̀dọ́ mágàjí tó wọ́n ń sàánú fún ọ̀dọ́ mágàjí tó gbà bọ́lọ́ ọ̀dọ́ mágàjí tó lóró ọ̀dọ́ mágàjí tí sọ pé kò dàgbà ti jẹ́ ọ̀dọ́ mágàjí tó gbogbo ará ilé èèyàn àti àgbààgbà ilé láti tí wọ́n pàṣẹ sí pé máa jọba lọ́lúwa mo kí yín o ibi tẹ́ bá wà ẹ kó jókòó mbẹ gbogbo mágàjí tó máa fún mi ní orúkọ wọn ẹ tó máa gbọ́ mágàjí ilé látò lókè lábọ́ wọn ni wọ́n sì ọlọ́gbọ̀n ìgbà pálípálí lówó mi ní ìdálẹ́ yọ pálí tẹ́ bá ní pálí pálí 25,000 ní pálí bọ́jẹ́ 50 pálí bọ́jẹ́ 11 pálí ni mi ò gbowó lẹ́yọ mi ò sì ṣẹ̀ṣẹ̀ máa gbà á mo ṣe máa gbà nù ló gbọ́ ọlọ́run oyè náà mọ̀ rí ilé ńlá tó ní ìbàjẹ́ ńlá mọ́
pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ilé láti yàn ní gbà tó débẹ̀ gbogbo tó ti ń ṣe láti ń gbọ́ ọ̀sibítù tó fẹ́ kọ́ bẹ̀ àti ń gbọ́ àtàwọn nǹkan míì tuntun tó fẹ́ ṣe bẹ̀ tí ilé láti ó mọ̀ wípé ọ̀dọ́mọdé ó ṣe ìlú ṣàṣíwájú nínú ìran ǹjẹ́ sábòlà abẹ́tu bọ́lágadé kùnì là ń pàpàrọ̀ òjòjò ìsájọ́ mọ́lẹ̀ ìnájà kùnì là ń bí wájú létí pé ò ní fà ìsàlùyìn náà adébẹ̀dà mò ń kí àwọn èèyàn bọ̀ kẹ̀kẹ̀jì Alhaji Fatai Ìbíkúnlé oh my God sẹ́rí àwọn tí mo bá ń pè yí àti mo ti láti máa ṣe bọ̀ pẹ̀lú wọn ni Alhaji Fatai Ìbíkúnlé láyé bàbá wa Lam Adésínà he was the strong personal assistant PA and secretary nígbà náà táwọn bá fẹ́ rí bàbá àwọn láàrí fún ọ̀jẹ́ kí wárí ìfẹ́ àtọ̀run wà ní ẹnìṣẹ́ ó náà lo òfin yẹ kúrò nínú oríire ṣe ó ní ìrìn àjò rẹ̀ òfin sákì nínú ayé Alhaji Ìbíkúnlé òun ló fi ń dàbí ọ̀dọ́ lójoojúmọ́ Alhaji Fatai Ìbíkúnlé òun lọ̀nà rẹ̀ fi ń là á sí táyé òfin kọ́ ti nítorí pé ó ti ṣàánú àwọn kan sẹ́yìn tọ́ọ̀mù nígbà táwọn ará gbójú òsì kankan nígbàdàn wọn mọ Fatai Ìbíkúnlé o bí bàbá tí gómìnà bá ti rí wa á ní ẹjọ́kọ̀ọ́ ẹsẹ̀ kọ́ gba 50,000 náà ní bá ń sọ̀rọ̀ yín lọ́dọ̀ gómìnà yóò ti sọ àṣírí gbà gbogbo ẹgbẹ́ táǹpàǹgbà náà lágbádùn ẹ̀ ẹ̀tún wà ń dàbí ọmọ eke ẹ̀ ní tẹ́lẹ̀ I salute your knowledge God will continue to prosper in your life thank you very much ẹ kú jókòó lẹ́ẹ̀kan sí i bákan náà mo rí Alhaji Salam Salam mo kí yẹn káàbọ̀ sí ibi òde yìí o mo dẹ̀ kí Dr. Ọlátúbọ̀sún Dr. Ọlátúbọ̀sún Wasiu Ọlátúbọ̀sún that is the Commissioner for Culture and Tourism the current one àwọn èèyàn nìyẹn nípa àṣà àti ṣe Yorùbá ẹ máa ríran wò dáadáa wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ tó fi ń ṣèlérí pé power tower yẹn láti bẹ̀rẹ̀ láti Ògbóyọ̀sà láti Òkè Sápátì ibẹ̀ ó tún di tourist center nìbàdàn bẹ́ẹ̀ bá wà ń kalẹ̀ bẹ́ẹ̀ sì ń kalẹ̀ èèyàn níyí àmọ́ pa ilé láéláé ni. ẹ̀wẹ̀ Alhaji Adébáyọ̀ textile industry mẹ́ta lọ̀rẹ́ ìkankan ò ní yẹ̀dànù láàrin mẹ́rin lọ̀rẹ́ ó tẹ̀ ti di márùn-ún bàbá lọ́jà in general ní ètò ìrojú wọn bóyá wọ́n pínra wọn ni àwọn náà máa tó fẹ́ dé olóyè white aba bàbá lọ́jà in general fún owó ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn pẹ̀lú ọ̀rẹ́ wọn ìmùlẹ̀ ọ̀dà bíi ìmúmú kádúpẹ́ lọ́wọ́ rẹ̀ tá a bá múlẹ̀ tí ọ̀gá ni Alhaji Resila is very much around within us lóògùn Ọlọ́run ní kánjú kú bẹ́ẹ̀ ni mo rí Alhaji Adébáyọ̀ bàbá àwọn nù wọn máa ń tẹ̀léra wọn ní pẹ̀lẹ́ nígbà tá a sì náwó kan láìpẹ́ ìyálọ́gbọ́n when I was the chairman of Ramadan committee alọ́ọ̀bẹ̀ bàbá kílẹ̀ fa wọ́n ní tí ètàn rà fún yín ntí ètẹ́ ńlá fún yín ntí ètàn tí ètẹ́ nínú ara ẹ̀ dápọ̀ gbọ́dọ̀ wọ́n lómi ni mo gbé fún yín sì tó fún yín lówó gbogbo omi tá a lò fún bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn bàbá yìí gbé wá fún wa àkókò yẹn gan ẹnìkan kú fún wa wọn àgbo tilẹ̀ wọ́n sì dọ́dọ̀ wa ní tán lọ́jà agbági o lóògùn Ọlọ́run tọ́lọ́run tẹ̀ ń ṣe yẹn Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀wẹ̀ babalájé tí mi ò rí rí babalájé international market olóyè làwà for the first time lákòókò rí wọn lákòókò yẹn mọ mà wọn dùn wá nú níta ẹbí ń jẹ́ okọ yẹn kò ní tàmù yín lọ́wọ́ àdúrà tá a bá ṣe bá àjà àfà àṣẹ kan bẹ lẹ́nu mámára ti ṣe o torí pé pẹ̀lú ìdùnnú la fi ń ṣe alídùnnú lára yín ni ìdùnnú náà ò ní tán lára yín láéláé bẹ́ẹ̀ ṣe fi wá bá bẹ́ẹ̀ tó wá bọ́ mi ké tẹ̀ ṣe dáadáa àárín ẹ̀yìn àtọ́lọ́run níjọ́ bàjẹ́ ẹ̀wẹ̀ má fi àdàgbà máìkì torí pé àwọn ìyá olóyè rèé àwọn bàbá olóyè rèé akin ọmọ akin lónìí gbogbo baálẹ̀ tẹ́lẹ̀ tọ́dọ̀ba òun ni máa ń gbé gbogbo láwùjọ àgbà ọ̀fẹ́nu àgbà yín máa ń gbé àwọn àgbà ìyá wa olórí àyà ọba nìyí olórí Yétúndé Ọláníyàn àyà ọba nìyí olórí nìyí orúkọ tí mẹ́mẹ́ ń ká tó bẹ̀rẹ̀ tòkín tó gòkè padà bá mi kí lọ́balọ́ba níjòyè thank you very much and God bless you. ẹ jọ̀ọ́ bá mi ṣá ọ̀gá mi ní àtẹ̀wọ́ tó rinlẹ̀ bí ọ̀wàrà òjò ẹ jọ̀ọ́ torí ọlọ́pàá tọrọ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà bí ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ bá mi pọ́n wọn lé ìyẹ̀rú ọ̀kan ìyàn burú afájá àlọ́ àṣejù ọgbà ojú
ṣe bí ọlọ́run ọba ni àwọn kábíyèsí wòye àná wà ní ilé Olúbàdàn ọlọ́run sì ní kó rí bẹ́ẹ̀ ṣe bọ́lọ́run ni àwọn kábíyèsí wọn ti wà níbí àwọn mọ́gàjì ilẹ̀ Ìbàdàn wọn ti wà níbí bẹ́ẹ̀ ni mo rí àwọn bàbá wa àwọn àgbà oyè nílẹ̀ Ìbàdàn mo ti rí bàbá wa Lẹ́kan bàbá Lẹ́kan mo ti rí wọn o wọ́n ti wà bẹ́ẹ̀ o lẹ́nu náà ti pé eré ètò ní eré fàájì ni bẹ́ẹ̀ àti ní àwọn jẹ́jẹ́ chairman park management ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Tommy wọ́n ti dé sílẹ̀ mo rí wọn bẹ́ẹ̀ táìsì wọn náà ti rí olórí ọ̀yà. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀tọ̀ rọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí láàjẹ́ mọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láàjẹ́ ìmọ̀mọ́ ọjọ́ ọ̀tún nílé ní ìlú Ìbàdàn nílẹ̀ tòní tó lálẹ́ wò. Gbogbo èèyàn tó wà bí ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá mi ọba Hamidu Ajibade ẹ jẹ́ kí n gbóhùn wà kábíyèsí o kẹsìn ọba kó jẹ òkú pẹ́ wọ́n ní mo súnmọ́ ọba ní ìwọ̀n ìgbèje mo jù wọ́n sí wọn ọba ní ìwọ̀n ìgbèfà àwọn ọba fífà yìí náà ni ọba ò ní pa wá bẹ́ẹ̀ lẹ́nu wa ò sì ní wọn wò. Mo kí gbogbo àwọn ìyá àti màmá olóyè tó wà níkàlẹ̀ tí wọ́n ti wà ń bí láti wá bá bàbá wa kẹ́yẹ fún ti ìwúyè ọba tuntun nẹ́nẹ́ èyí tí bàbá wa ń ṣe ìwúyè rẹ̀ lénìí. Wọ́n ní ká wẹ́ni rẹ̀ ká fi ọmọ fún bẹ́ẹ̀ irú bàbá wa yìí bẹ́ẹ̀ bá tún rí ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn tí ẹ tún lè fi fún wọn ẹ̀ bá mú wá máa mi ò lè gbéná lé ẹ̀sùn lọ́rọ̀ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé kò wọ́n wá ní bọ́sẹ̀ ibi iṣẹ́ la fẹ́ máa inú ààfin kó lè bá òwúrò fún bàbá wa. Wọ́n kí Alhaji Kami ọmọ tí wọ́n jẹ́ alága park manager ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ọmọlẹ́wà àti bàbá wa dẹ́bùtì bàbá Ọ̀yọ́ àti bàbá wọn tí wọ́n jẹ́ sẹ́kẹ́tì. Bẹ́ẹ̀ máa wọ́n kí bàbá wa Professor Taoreed Adétọ́jà wọ́n ti wà ń bí láti àárọ̀ ìfọ́ àti ilé àti wọ́n ti rẹ̀ abẹ̀gbẹ́kẹ̀ lọ́mú kó wò ká jíìmì ìfẹ́ dáhùn bá Ọlọ́run ní jẹ́ ti dáhùn. Lẹ́yìn ìgbà náà máa kí àwọn bàbá olóyè tó jẹ́ traditional council baálẹ̀ ní abẹ́ bàbá wa àtàwọn tó ti di ọba ní abẹ́ bàbá wa ní Olúyọ̀lé tí bàbá wa ọba Hamidu Ajibade káwọn náà mọ̀ ṣe ìṣàkóso wọn. Bàbá wa ọba Murita lásìláò aláyò rẹ̀ ti di ayò rẹ̀ òkìyí ẹ̀ káàbọ̀. Bàbá wa tó ti Ọládìpọ̀ JP òkìyí bàbá wa alábàlá ní alábà àti lo àbàlá. Bàbá wa ọba Ekerin Látúndé onílátúndé ti Látúndé ní ilẹ̀ tí a ń bì